lákọlákọ ni ìró ìbọn dún o lásìkò táwọn afurasí jàǹdùkú olóṣèlú kan ṣèkọlù sí ọkọ̀ gómìnà Adémọ́lá Adélékè lọ́ṣogbo. ẹ bẹ̀rù Ọlọ́run o, bàbá wa ò kú, àwọn ọmọ Ògògó ló jáde sọ̀rọ̀ lẹ́yìn ìròyìn kan tó ń lọ pé àgbà òṣèré náà ti jáde láyé. ìjáwé olúborí Adélékè kò rọrùn rárá nítorí pé ogun ni ètò ìdìbò náà pẹ̀lú kíkojú gómìnà 17 àti sẹ́nẹ́tọ̀ 50. Davido ló sọ̀rọ̀ síta bẹ́ẹ̀. ohun tó bá gbà la máa fún un pẹ̀lú Tani Ọlọ́run o, nínú kó lọ sẹ́wọ̀n tí ọwọ́ òfin bá tẹ̀ ẹ́ tàbí ká fìdí rẹmi nínú ìgbẹ́jọ́ rẹ̀. agbẹjọ́rò OS Imam ló sọ bẹ́ẹ̀. Dangote àti ọ̀pọ̀ àwọn lókọ̀ lókì ló pè mí lákòókò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó kọjá láti pa àwọn ohun tí mo kọ sójú òpó ayélujára mi rẹ́. Davido ló ṣàlàyé bẹ́ẹ̀. owó igbó wọgbó fún bí àjọ NDLEA ṣe dáná sun egbòogi olóró gbẹ́sẹ̀ lé cocaine tí iye rẹ̀ tó $28 million tí wọ́n gbé lọ sí ilé ọba UK. Tinubu ti darapọ̀ mọ́ ẹ̀ka ìdájọ́ orílẹ̀-èdè Amẹ́ríkà láti béèrè àfikún ọjọ́ 10 láti pèsè àwọn àkọsílẹ̀ nípa ẹ̀sùn tí wọ́n fi kàn pé ó ní ìbáṣepọ̀ pẹ̀lú gbígbé oògùn olóró. Sanwó-Olú sanwó Èkó fún bí ó ṣe fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ LASU tí wọ́n jáde ní ìpele àkọ́kọ́ first class ní $20 million $20 million fún ẹnì kọ̀ọ̀kan. ó mà ṣe o, Ọ̀jájúní Justice olùdíje dupò aṣojú nílé ìgbìmọ̀ asòfin ìjọba ìpínlẹ̀ Ondo lẹ́gbẹ́ òṣèlú AAC jáde láyé. Sẹ́nẹ́tọ̀ Fádáhùn sì tọrọ àforíjì o fún àwọn ọ̀rọ̀ àbùkù tó sọ láàfin Ọwá ilẹ̀ Ìjẹ̀ṣà pé ọmọ ẹgbẹ́ Accord táwọn bá rí pípa ni. ó ní àìgbọ́ra ẹniyé ló fà á. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé ìsinmi ni oníròyìn yín. ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. lákọlákọ ni ìró ìbọn dún o lásìkò táwọn afurasí jàǹdùkú olóṣèlú kan ṣèkọlù sí ọkọ̀ gómìnà Adémọ́lá Adélékè lọ́ṣogbo. àwọn afurasí jàǹdùkú olóṣèlú kan tí wọ́n ní ó ṣeéṣe kí wọ́n jẹ́ àwọn jàǹdùkú awakọ̀ èrò lọ́sùn ṣèkọlù sí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè nílùú Òṣogbo lónìí ọjọ́rú Wednesday lẹ́yìn àbẹ̀wò rẹ̀ sí ààfin Àtaọ́jà tìlú Òṣogbo ọba Jimoh Oyètúnjí ní ìkọlù náà wáyé. ńṣe ni ìbọn dún lákọlákọ láàrin àwọn jàǹdùkú ọmọ ìsọta náà pẹ̀lú àwọn ọmọ ogun aláàbò gómìnà. ìbọn yínyìn síra ẹni náà tó ìṣẹ́jú 12 sí 15 lẹ́yìn tí gómìnà Adélékè jáde kúrò ní gbọ̀ngàn ààfin náà níbi tí ó ti bá ọba pàdé Àtaọ́jà ìlú Òṣogbo. gómìnà Adélékè dé sí ààfin Àtaọ́jà ní nǹkan bíi aago 3 kọjá ìṣẹ́jú 15 ìrọ̀lẹ́ pẹ̀lú ọ̀pọ̀ àwọn èèyàn nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tó tó 20 níye tí wọ́n tẹ̀lé. gẹ́gẹ́ bí ìròyìn ti fìdí ẹ̀ múlẹ̀ lẹ́yìn tí ó kúrò ní iléeṣẹ́ àjọ elétò ìdìbò INEC Independent National Electoral Commission ní Òṣogbo níbi tí ó ti gba ìwé ẹ̀rí ìjáwé olúborí ìdápadà sí ipò rẹ̀ lẹ́yìn tí wọ́n dìbò yàn fún sáà kejì. ẹlẹ́rìí kan tó bá akọ̀ròyìn wa sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìléwọ́ fóònù tí kò fẹ́ kí àwọn èèyàn dá mọ̀ nítorí ààbò ara rẹ̀ sọ pé Àtaọ́jà ìlú Òṣogbo gba àlejò gómìnà Adélékè àti àwọn tó bá kọ́wọ̀ọ́rìn láti wáá fi ẹ̀mí ìmoore hàn kí ó sì fi ìwé ẹ̀rí àjọ elétò ìdìbò INEC hàn. ẹ̀rí ìdápadà sí ipò rẹ̀ fún sáà kejì Oṣojú mi kòró kan náà sọ pé wàhálà náà bẹ́ sílẹ̀ nígbà tí ìpàdé náà ń parí lẹ́yìn tí ọba ti gbàdúrà tán. gẹ́gẹ́ bí ó ṣe sọ, ó ní gómìnà Adélékè jáde kúrò ní gbọ̀ngàn ààfin Àtaọ́jà bá ọ̀nà àbáwọlé tí wọ́n yà sọ́tọ̀ fún ọba àti àwọn aya rẹ̀ jáde tán ní ìbọn bẹ̀rẹ̀ sí dún lákọlákọ. ó sọ pé gómìnà ti wà nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tó gbé òun àti àwọn olùrànlọ́wọ́ rẹ̀ tímọ́tímọ́ wá sí ààfin nígbà tí àwọn bẹ̀rẹ̀ sí gbọ́ ìró ìbọn líle. ó ní àwọn tó ṣèkọlù náà wà nínú ọkọ̀ Sienna Space Bus tí kò ní nọ́mbà ìforúkọsílẹ̀ tí wọ́n gba agbègbè Ìta Olókan nílùú Òṣogbo kọjá. ó ní ó tó ìṣẹ́jú 12 sí 15 lẹ́yìn ìró ìbọn kí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ gómìnà tó kúrò ní ààfin. Oṣojú mi kòró náà ní àwọn ọmọ ogun aláàbò gómìnà àti àwọn ọ̀daràn náà yin ìbọn sí ara wọn dánwò kí ó tó di pé àwọn ọ̀daràn jàǹdùkú olóṣèlú náà sá kúrò níbẹ̀. oníṣòwò kan tó wà nítòsí ààfin náà tí a mọ̀ sí Munirat nìkan sọ pé ó ṣeéṣe kí àwọn tó ṣèkọlù náà ti gbọ́ nípa àbẹ̀wò Adélékè tí wọ́n sì dúró de dídé rẹ̀. ó sọ pé àwọn fura pé àwọn ọ̀daràn náà ti gbọ́ nípa àbẹ̀wò gómìnà Adélékè wọ́n sì ti ń dúró de dídé rẹ̀. wọ́n wà nínú ọkọ̀ Sienna Space Bus. ó ní àwọn aṣèkọlù náà gbìyànjú
wọ́n ba ẹnu ọ̀nà ààfin jẹ́ pẹ̀lú ìbọn ṣùgbọ́n àwọn ọmọ ogun ààbò lé wọn padà. Gẹ́gẹ́ bí obìnrin oníṣòwò náà ṣe wí, ó ní gbogbo àwọn sá, àwọn sì fi ọjà wọn sílẹ̀. Ó ní ṣe ni wọ́n tún yìnbọn ní agbègbè àárín gbùngbùn Òṣogbo kí wọ́n tó sá lọ sí ìta Olókan ní ojú ọ̀nà Òṣogbo sí Iléṣà. Ìṣẹ̀lẹ̀ náà fa ìbẹ̀rù àti ìdàrúdàpọ̀ ní agbègbè náà bí àwọn oníṣòwò àti àwọn olùgbé mìíràn ṣe sá kúrò ní ibi iṣẹ́ wọn tí wọ́n sì wá ibi ààbò nígbà tí ìbọn náà ń yọ. Nígbà tí wọ́n kàn sí kọmíṣánná ìpínlẹ̀ Ọ̀ṣun fún ìròyìn àti ìmọ̀lára àwùjọ Kọ́lápọ̀ Álímì, ó fìdí ìkọlù náà múlẹ̀. Álímì sọ pé àwọn ọmọ ogun ààbò gómìnà ṣàṣeyọrí láti lé àwọn tó ṣèkọlù náà padà àti pé kò sí ẹni tó kú tàbí farapa nínú ìṣẹ̀lẹ̀ náà. Ó sọ pé àwọn afurasí ọ̀daràn jàǹdùkú olóṣèlú ni wọ́n, àwọn ọmọ ogun ààbò gómìnà sì lé wọn padà. Wọ́n yìnbọn sí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ gómìnà ní ààfin Àtaọ̀jà àmọ́ kò sí ẹni tó kú tàbí farapa lásìkò ìkọlù náà. Ẹ bẹ̀rù Ọlọ́run o, bàbá wa ò kú. Àwọn ọmọ Ògògó ló jáde sọ̀rọ̀ lẹ́yìn ìròyìn kan tó ń lọ pé àgbà òṣèré náà ti jáde láyé. Ọmọbìnrin àgbà òṣèré fíìmù Yorùbá Taiwo Hassan tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Ògògó ti tako ìròyìn tí ń lọ káàkiri pé àgbà òṣèré náà ẹni ọdún 76 náà ti jáde láyé. Ìròyìn èké náà bẹ̀rẹ̀ sí tàn káàkiri lórí àwọn ìkànnì ayélujára ní ọjọ́ Ìṣẹ́gun lẹ́yìn tí ẹnìkan lórí Facebook sọ pé ọ̀kan lára àwọn ọmọbìnrin àgbà òṣèré náà, Halima Taiwo, kéde ikú bàbá rẹ̀. Ẹni náà kọ sórí Facebook pé Halima Taiwo ṣẹ̀ṣẹ̀ fi síta pé bàbá rẹ̀ ọ̀gbẹ́ni Hassan Taiwo ti kú lẹ́yìn tí àwọn ilé ìwòsàn ọ̀tọ̀ọ̀tọ̀ kọ̀ láti gbà á. Ó fi aya rẹ̀, àwọn ọmọ rẹ̀ àti àwọn ọmọ ọmọ rẹ̀ sílẹ̀ kí Ọlọ́run tẹ́ sí afẹ́fẹ́ rere. Ó ti padà lọ níkẹyìn. Ṣùgbọ́n ọ̀kan lára àwọn ọmọbìnrin Ògògó, Lima Taiwo, ti sọ pé ìròyìn èké ni ìròyìn náà. Ó sì bẹ̀bẹ̀ pé kí àwọn ènìyàn ó yé tan irọ́ náà ká. Àlàyé yìí wáyé ní ọjọ́ kan lẹ́yìn tí Lima àti arábìnrin rẹ̀ Kira Taiwo bẹ̀bẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tí ó kún fún ìmọ̀lára fún ìrànlọ́wọ́ fún bàbá wọn ẹni tí ń kojú àrùn jẹjẹrẹ. Nínú fídíò kan tí Lima pín lórí Instagram ní ọjọ́ Ajé, ó ṣàlàyé pé ipò àìsàn bàbá wọn ti burú gan. Ó sọ pé àwọn ilé ìwòsàn kan ti kọ̀ láti tẹ̀síwájú láti tọ́jú rẹ̀. Pẹ̀lú omijé tó ń bọ́ láti ojú rẹ̀, Lima bẹ àwọn dókítà, àwọn ilé ìwòsàn àti àwọn ènìyàn tó ní àǹfààní sí àwọn ibi tí wọ́n ti ń tọ́jú àrùn jẹjẹrẹ pé kí wọ́n ran ẹbí náà lọ́wọ́. Lima sọ pé ẹbí náà kò mọ̀ bí àìsàn Ògògó ṣe le tó títí di bí ọ̀sẹ̀ 3 sẹ́yìn. Ó tún ṣàkíyèsí pé ní ìbẹ̀rẹ̀ ìrísí ara rẹ̀ kò fi hàn pé àìsàn náà ti le tó bẹ́ẹ̀. Ó tẹnumọ́ pé ohun tí ẹbí náà ń wá kì í ṣe owó tàbí ẹ̀bùn owó ṣùgbọ́n ìrànlọ́wọ́ ìṣègùn fún bàbá wọn. Nínú fídíò míì tí ó tún kún fún ìmọ̀lára, Kira ṣàlàyé pé àrùn jẹjẹrẹ tí bàbá wọn ní ti dé ìpele 4. Ó sọ pé ilé ìwòsàn tí wọ́n ti ń tọ́jú rẹ̀ ti sọ fún ẹbí náà pé àwọn kò lè tẹ̀síwájú láti fún un ní ìtọ́jú chemotherapy mọ́. Kira bẹ àwọn ilé ìwòsàn, àwọn onímọ̀ nípa àrùn jẹjẹrẹ àti àwọn dókítà mìíràn tí wọ́n lè pèsè ìtọ́jú pé kí wọ́n jáde wá kí wọ́n lè ran bàbá rẹ̀ lọ́wọ́. Kira tún rọ ẹnikẹ́ni tó bá lè ran àgbà òṣèré náà lọ́wọ́ pé kí ó kàn sí òun tàbí arábìnrin òun. Ó sọ pé òun sì pinnu láti wá ìtọ́jú tó yẹ fún bàbá wọn. Ìjáwé olúborí Adeleke kò rọrùn rárá nítorí pé ogun ni ètò ìdìbò náà pẹ̀lú kíkojú gómìnà 17 àti sẹ́nẹ́tọ̀ 50. Davido ló sọ̀rọ̀ síta bẹ́ẹ̀. Gbajúgbajà olórin tàkasúfèé David Adeleke tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Davido ti ṣàpèjúwe ìjáwé olúborí ẹ̀gbọ́n rẹ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adeleke nínú ìdìbò àtúnyànsípò rẹ̀ gẹ́gẹ́ bí ìṣẹ́gun pàtàkì tí wọ́n ṣàṣeyọrí láti inú ìjàkadì líle pẹ̀lú àwọn alátakò olóṣèlú tó lágbára. Davido sọ èyí ní ọjọ́ Ìṣẹ́gun nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ nílé rẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́yìn ìjáwé olúborí gómìnà nínú ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tí ó wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ. Nígbà tó ń kí ẹ̀gbọ́n rẹ̀ kú oríire, olórin náà ṣàpèjúwe ìdìbò náà gẹ́gẹ́ bí ìjàkadì tó le gan. Ó sọ pé ọ̀pọ̀ àwọn olóṣèlú olókìkí kó ara wọn jọ láti tako gómìnà tó wà nípò. Davido sọ pé ẹ jẹ́ kí n kí gómìnà mi kú oríire lórí ìṣẹ́gun rẹ̀ àti ìjàkadì líle tí ó kojú. Ká má pè ní ìjàkadì, ká pè ní ogun nítorí pé nígbà tí ó bá ní gómìnà 17, sẹ́nẹ́tọ̀ 50, àwọn ọmọ ilé aṣòfin àti àwọn míì tí mi ò tilẹ̀ mọ iye wọn tí gbogbo wọn sì ń dojúkọ ọkùnrin kan ṣoṣo tí yóò sì jáde ní ìṣẹ́gun. Ká má parọ́, Ọlọ́run dára.
olórin náà sọ pé ìjáwé olúborí Adeleke jẹ́ àbájáde ńlá tí àtìlẹ́yìn àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun, àwọn tó dúró lẹ́gbẹ̀ẹ́ gómìnà àti fún dídáàbòbò ìbò wọn lákòókò ìdìbò. Ó sọ pé ìfẹ́ àti àtìlẹ́yìn tí àwọn ènìyàn ní sí ẹbí Adeleke pọ̀ gan-an. Ó fi kún pé òun sunkún ní ọ̀pọ̀ ìgbà ní ọjọ́ ìdìbò nítorí bí àwọn ènìyàn ṣe fi ìfẹ́ hàn. Ó sọ pé mi ò lè rántí iye ìgbà tí mo sọkún ní ọjọ́ yẹn nítorí bí ìfẹ́ tí àwọn ènìyàn fi hàn ṣe pọ̀ tó. Davido sọ pé ìṣẹ́gun gómìnà náà yẹ kí ó jẹ́ ẹ̀kọ́ fún àwọn olórí olóṣèlú káàkiri orílẹ̀-èdè yìí. Ó ní àwọn olórí tí wọ́n ń ṣiṣẹ́ tọkàntọkàn fún àwọn ènìyàn wọn máa ń rí àtìlẹ́yìn àwọn ènìyàn wọn lákòókò ìdìbò. Ó sọ pé arákùnrin mi yẹ kí ó jẹ́ àpẹẹrẹ fún àwọn ènìyàn mìíràn. Èyí ń fi hàn fún gbogbo àwọn gómìnà pé bí o bá ṣiṣẹ́ fún àwọn ènìyàn náà máa dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ àti Ọlọ́run. Olórin náà tún dúpẹ́ lọ́wọ́ àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun fún àtìlẹ́yìn tí wọ́n fún Adeleke àti ẹbí rẹ̀ láìka ohun tó pè ní ìgbìyànjú láti dẹ́rù ba àwọn ènìyàn àti fífún àwọn ènìyàn ní owó láti ra ìbò lákòókò ìdìbò. Lẹ́yìn ìdìbò náà, Davido tún kéde pé òun fẹ́ tẹ̀síwájú nínú àwọn iṣẹ́ tó jẹ mọ́ ìdàgbàsókè àwọn ọ̀dọ́ àti eré ìdárayá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Gẹ́gẹ́ bí alága Ọ̀ṣun State Sports Trust Fund, ó sọ pé òun mọ̀ọ́mọ̀ dá àwọn ètò kan dúró títí tí ìdìbò gómìnà yóò fi parí ni. Ó sọ pé gẹ́gẹ́ bí alága Sports Trust Fund, mo fẹ́ ṣe ọ̀pọ̀ nǹkan ṣùgbọ́n mo dúró kí ìdìbò parí. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, ọ̀kan lára àwọn ètò tí wọ́n ń gbèrò ní kí wọ́n kọ́ ibi ìdárayá fún àwọn ọ̀dọ́ tí yóò ní pápá bọ́ọ̀lù, adágún omi fún ìwẹ̀ àti ibi tí àwọn èèyàn ti lè máa ṣeré bọ́ọ̀lù apẹ̀rẹ̀. Davido sọ pé ibi ìdárayá náà yóò fún àwọn ọ̀dọ́ ní àǹfààní láti ṣàwárí ẹ̀bùn wọn nínú eré ìdárayá, láti mú ẹ̀bùn náà dàgbà àti láti fi hàn fún àwọn ènìyàn, ní àfikún sí mímú kí àwọn ọ̀dọ́ máa lo àkókò wọn fún eré ìdárayá tó dára. Olórin náà ti jẹ́ ọ̀kan lára àwọn gbajúgbajà ènìyàn tó ń fi ohùn wọn ṣe àtìlẹ́yìn tó lágbára fún Adeleke. Ó sì kópa gidigidi nínú ìpolongo ìbò rẹ̀ ṣáájú ìdìbò náà. Adeleke ní àǹfààní láti ṣe ìjọba fún ìgbà kejì lẹ́yìn tó ṣẹ́gun alátakò rẹ̀ pàtàkì Bọ́lá Oyèbámíjí ti ẹgbẹ́ òṣèlú APC nínú ìdìbò tí yóò wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ. Lẹ́yìn tí ìdìbò náà ti parí, Davido sọ pé àfiyèsí òun yóò yí padà sí àwọn ètò tí yóò mú kí àwọn ọ̀dọ́ ní àǹfààní tó pọ̀ sí ní ìpínlẹ̀ Ọ̀ṣun, pàápàá jùlọ nípa eré ìdárayá àti àwọn ibi ìgbádùn. Ohun tó bá gbà la máa fún un pẹ̀lú Tani Olohun nínú kó lọ sẹ́wọ̀n tí ọwọ́ òfin bá tẹ̀ tàbí ká fìdí rẹmi nínú ìgbẹ́jọ́ rẹ̀. Agbẹjọ́rò OS Imam ló sọ bẹ́ẹ̀. Gbajúmọ̀ ẹlẹ́sìn ìbílẹ̀ orí ayélujára tó máa ń tako ìlànà ẹ̀sìn ni Abdulazeez Adégbọlá Ìfátìmílẹ́yìn, ẹni tọ́pọ̀ àwọn èèyàn mọ̀ sí Tani Olohun, ti sọ pé kò sí ọ̀rọ̀ nínú ẹ̀sùn tí wọ́n fi kan òun níwájú ilé-ẹjọ́ gíga ìlú Ìlọrin. Tani Olohun sọ pé Emir ìlú Ìlọrin, ọ̀mọ̀wé Ibrahim Sulu Gambari, ti yọ ọwọ́ rẹ̀ kúrò nínú ẹjọ́ náà àti pé kò ní ohunkóhun láti ṣe lórí ẹjọ́ tí wọ́n pe òun. Nínú fọ́nrán fídíò tí Tani Olohun gbé sójú òpó ayélujára Facebook rẹ̀ sọ pé agbẹjọ́rò tí ó ń fi ẹ̀wọ̀n dúnkòokò mọ́ òun kò mọ nǹkan tó ń sọ nítorí pé ẹjọ́ tí kò lẹ́sẹ̀ nílẹ̀ ló ń sọ̀rọ̀ lé lórí. Tani Olohun ní kí ló dé tí àwọn tó ń pe ẹjọ́ kì í wá sí kóòtù gan-an tó jẹ́ pé agbẹjọ́rò ló ń lérí mọ́ ẹni tí wọ́n pè lẹ́jọ́. Ó sọ pé dájúdájú agbẹjọ́rò ló dá ẹjọ́ náà pé nítorí pé bàbá tí wọ́n mú wá lọ́jọ́ sí tó pe ara rẹ̀ ní aṣojú Emir Ìlọrin, ó ti padà jáde sọ̀rọ̀ lónìí wípé Emir Ìlọrin kò ní kí àwọn ṣe ẹjọ́ kankan mọ́. Ó ní ó dájú pé ọ̀rọ̀ tí àwọn sọ gbẹ̀yìn ti dé ọ̀dọ̀ wọn nìyẹn. Bàbá náà sọ pé Emir Ìlọrin kò rán àwọn níṣẹ́ àti pé àwọn ń dá iṣẹ́ ara wọn jẹ́ ni. Ó fi hàn pé ìmáàmù náà ló pẹjọ́, òun náà sì tún ni agbẹjọ́rò tó tún ń dúnkòokò mọ́ ẹni tí wọ́n pè lẹ́jọ́. Agbẹjọ́rò Umar Sahad Imam, tọ́pọ̀ mọ̀ sí OS Imam, ló jáde lẹ́yìn tí ìgbẹ́jọ́ wáyé lórí ẹ̀sùn tí wọ́n fi kan Tani Olohun wípé kí ẹnikẹ́ni má ṣe bẹ òun fún ọkùnrin náà. Gbogbo ayé ló ti mọ ohun tó ń lọ lórí ẹjọ́ náà tí Tani Olohun, bó tilẹ̀ jẹ́ pé n kò fẹ́ dárúkọ rẹ̀. Kálukú ló ń wò ó ní ìsinyìí tó bá di pé bí Ọlọ́run ní kí ọwọ́ òfin tẹ̀. Mo fẹ́ pàrọwà pé kí ẹnìkankan má wàá bá mi. Gẹ́gẹ́ bí ó ti wí,
ó ní léyìí tí àwọn kó sí yìí àwọn máa jà á títí dé òpin ni yálà káwọn pàdánù ẹjọ́ tàbí pé kó lọ sẹ́wọ̀n ìkànnì yóò ṣẹlẹ̀ níbẹ̀ ìgbẹ́jọ́ ilé ẹjọ́ agbẹjọ́rò Quadri Àjàsà tó jẹ́ ọ̀kan lára àwọn aṣojú Ìlọrin Emirates Foundation nílé ẹjọ́ nígbà tó ń ṣàlàyé sọ pé ohun tí àwọn wá ṣe nílé ẹjọ́ ní ti àṣẹ ilé ẹjọ́ àti gbígbọ́ ẹ̀sùn tí ó takò. Àjàsà sọ pé ilé ẹjọ́ ti dá ẹjọ́ tí àwọn olùfẹjọ́sùn pè takò nù nítorí pé wọ́n gbé ìgbésẹ̀ pé kí ilé ẹjọ́ yọ ẹjọ́ náà kúrò nínú àwọn èyí tó ń ṣe tẹ́lẹ̀ nítorí ẹjọ́ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ pè ó ní àwọn olùfẹ̀sùnkàn ló fẹ́ yọ ìwé ẹ̀sùn àtakò affidavit tí wọn kò ṣe dáadáa tẹ́lẹ̀ kúrò ó ní àwọn takò nígbà náà wípé wọn kò lè yọ kúrò nítorí pé wọ́n ti da gbogbo rẹ̀ pọ̀ ṣùgbọ́n nígbà tí ilé ẹjọ́ ń pàṣẹ wọ́n ní àwọn èèyàn náà ní ẹ̀tọ́ láti yọ ìwé náà kúrò ilé ẹjọ́ pàṣẹ pé kí wọ́n yọ ọ́ lẹ́yìn èyí ni wọ́n gbé àtakò dìde lórí ẹjọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé wá fẹnukò lórí ọjọ́ ìgbẹ́jọ́ mìíràn lórí wípé ṣé ilé ẹjọ́ ní agbára láti gbọ́ ẹjọ́ Benin Lee tàbí pé ilé ẹjọ́ náà kò ní agbára tá ò bá gbàgbé Abdulazeez Adégbọlá tí àwọn èèyàn mọ̀ sí Tani Olohun tó jẹ́ gbajúgbajà oníṣẹ̀ṣe lórí ayélujára ní àwọn ọlọ́pàá mú nílùú Ìbàdàn tí wọ́n sì gbé lọ sílùú Ìlọrin lábẹ́ ìdarí kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Kwara ẹni ọdún 27 ní Tani Olohun tí wọ́n sì fi ẹ̀sùn ìbanilórúkọjẹ́ àti sísọ ọ̀rọ̀ àbùkù sí Emir ìlú Ìlọrin Alhaji Ibrahim Sulu Gambari àtàwọn àáfàá míì ní ìpínlẹ̀ náà pẹ̀lú àwọn ẹ̀sùn mìíràn gbogbo àwọn ẹ̀sùn yìí gẹ́gẹ́ bí Adémọ́lá Banks tó jẹ́ agbẹjọ́rò olùjẹ́jọ́ náà ṣe wí ni wọ́n lè gba onídùúró fún nílé ẹjọ́ àmọ́ inú galo ni Tani Olohun wà láti ọjọ́ 16 oṣù kẹjọ lọ́dún 2024 Adégbọlá Ifátìmílẹ́yìn Tani Olohun sọ pé òun kò jámọ́ nǹkan kan ṣáájú kí òun tó di ẹlẹ́sìn àbáláyé ó ní nígbà tí òun wọ inú ìṣẹ̀ṣe ni ọ̀rọ̀ ayé òun ní ìtumọ̀ tí gbogbo ayé mọ òun tí àwọn kan sì tún fẹ́ mọ òun sí ó ní ọjọ́kọ́jọ́ tí òun bá pinnu pé òun kò ṣe ẹbọ mọ́ ní kí ẹ̀mí òun ò bọ́ bákan náà ló ṣàlàyé pé ìyá òun àti ìyàwó òun sì ń ṣe ẹ̀sìn Islam òun lòun pinnu pé ẹ̀sìn àwọn baba ńlá òun ni òun máa padà sí ó ní òun sì lágbára láti sọ pé kí ìyàwó òun náà padà sínú ìṣẹ̀ṣe àmọ́ òun ò lágbára lórí àwọn òbí òun pé kí wọ́n má ṣe ẹ̀sìn Islam mọ́ ó ní jìbìtì àti àṣìlò agbára ló mú kí ọ̀pọ̀ èèyàn máa fi ẹnu tẹ́ńbẹ́lú ìṣẹ̀ṣe yàtọ̀ sí èyí ó ní fífi ẹnu ba ẹ̀sìn ẹlòmíràn jẹ́ ló ń fa ìjà ẹ̀sìn arákùnrin Fátìmílẹ́yìn sọ pé ọjọ́kọjọ́ tí òun bá kírun ni kí àwọn irúnmọlẹ̀ gba ẹ̀mí òun. Dangote àti ọ̀pọ̀ àwọn lóòkọ̀ lókì míì pè mí lákòókò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó kọjá láti pa àwọn ohun tí mo kọ sójú òpó ayélujára mi rẹ́ Davido ló ṣàlàyé síta bẹ́ẹ̀ gbajúgbajà olórin takasúfèé David Adeleke tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Davido ti ṣàlàyé pé àwọn olórí òṣèlú àti àwọn ọlọ́rọ̀ oníṣòwò kan pẹ̀lú ààrẹ ilé aṣòfin Godswill Akpabio àti gbajúgbajà oníṣòwò Aliko Dangote kan sí òun pé kí òun pa àwọn àtẹ̀jáde tó ń tàn káàkiri lójú òpó ayélujára òun rẹ́ lákòókò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Davido sọ èyí nígbà tó ń bá News Central TV ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pàtàkì ní ọjọ́ Ìṣẹ́gun. Ó ṣàlàyé ìkìlọ̀ àti ìdààmú tó wà ní ìkọ̀kọ̀ nígbà tí wọ́n ń ṣe àbójútó ìdìbò náà. Olórin náà sọ pé àwọn alátakò òṣèlú lo owó púpọ̀ gan-an ó sì fojú sọ ìdíwọ̀n pé ó lé ní 110 billion naira ní owó tí wọ́n gbé wá sí ìpínlẹ̀ náà láti gbìyànjú láti yí àbájáde ìdìbò padà. Ó sọ pé mo ṣẹ̀ṣẹ̀ rí àrídájú rẹ̀ lónìí ni wọ́n ná 110 billion naira. Mo ń bọ̀ láti ibì kan tí a ti rí ẹni tó wà nínú ètò náà tó ń fún wa ní ìròyìn bí ẹ bá rí iye owó tí àwọn ènìyàn yìí gbé wá bí wọ́n bá lè gba ìdìbò náà lọ́wọ́ wa ní Nàìjíríà ò bá ti parí nítorí pé ètò ìdìbò wa yóò di èyí tí ìwà ipá àti owó yóò máa ṣàkóso rẹ̀. Nígbà tó ń ṣàlàyé bí ẹbí wọn ṣe ṣètò ìpolongo ìbò wọn olórin náà tẹnumọ́ pé ẹgbẹ́ wọn gbẹ́kẹ̀lé àtìlẹ́yìn àwọn ènìyàn àti ìṣọ́ra àwọn olùdìbò dípò fífún àwọn ènìyàn ní owó láti ní ipa lórí ìdìbò. Ó sọ pé a kò ná kọ́bọ̀ ní ọjọ́ ìdìbò ohun tí a lè ṣe ni pé ká gbàdúrà pé kí àwọn ènìyàn wọ̀nyí gba owó wọn kí wọ́n sì dìbò fún wa. Ó tún fi kún pé ó dé ibi tí àwọn ará Ọ̀ṣun fúnra wọn ti ń lé àwọn ènìyàn tí wọ́n ń gbìyànjú láti gbé àpótí ìdìbò lọ. Àwọn ènìyàn gbìyànjú nígbà tó ń sọ̀rọ̀ nípa àwọn ìpè láti ọ̀dọ̀ àwọn ènìyàn pàtàkì nígbà tí wọ́n ń kó àwọn àbájáde ìdìbò jọ. Davido ṣàfihàn pé
òun kọ̀ láti pa àwọn ìròyìn tí òun fi sí ojú òpó X tí wọ́n mọ̀ sí Twitter tẹ́lẹ̀ rẹ́, níbi tí ó ti ń tọpinpin àwọn àbájáde láti àwọn ibùdó ìdìbò àti tí ó ń tọ́ka sí àwọn ìdádúró tó ń wáyé. Ó sọ pé mo gbọ́ pé ààrẹ àgbà ilé ìgbìmọ̀ asòfin ń gbìyànjú láti pe ibi tí wọ́n ń kó àbájáde ìdìbò jọ. Wọ́n ń pè mí kí n pa àwọn ìròyìn náà rẹ́. Mo ní ẹ jọ̀ọ́, ẹ ti ṣe ohun tó tako arákùnrin mi gan-an. Mi ò lè pa ohunkóhun rẹ́. Bàbá Àlíkò náà pè mí, mo sì sọ pé bàbá, mi ò ní pa ohunkóhun rẹ́ títí tí INEC yóò fi kéde àbájáde. Davido tẹnumọ́ pé ìṣẹ́gun arákùnrin rẹ̀, gómìnà Adémọ́lá Adélékè, fi hàn pé agbára àwọn ènìyàn le ju agbára owó àti agbára òṣèlú lọ. Ó sọ pé arákùnrin mi yẹ kí ó jẹ́ àpẹẹrẹ fún gbogbo àwọn aṣojú ìjọba àti àwọn gómìnà mìíràn. Nígbà tí ó bá dúró lẹ́gbẹ̀ẹ́ àwọn ènìyàn náà máa ń dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ìfarahàn Davido nínú òṣèlú ìpínlẹ̀ Ọ̀ṣun ní ìbáṣepọ̀ pẹ̀lú bí ẹbí rẹ̀ ṣe ní ìbáṣepọ̀ pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú ní ìpínlẹ̀ náà. Arákùnrin rẹ̀ tó ti di olóògbé, Sẹ́nẹ́tọ̀ Isiaka Adeleke, tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Ṣẹ̀rùbàwọ́n, jẹ́ gómìnà àkọ́kọ́ tí àwọn aráàlú dìbò yàn ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọdún 1992, nígbà tí arákùnrin rẹ̀ Adémọ́lá Adeleke jẹ́ gómìnà tó ń darí ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí. Owó ìgbówọgbó fún bí àjọ NDLEA ṣe dáná sun egbòogi olóró gbẹ́sẹ̀ lé cocaine tí iye rẹ̀ tó $28 million tí wọ́n gbé lọ sí ilé ọba UK. Àjọ NDLEA tó ń rí sí oògùn olóró lórílẹ̀‐èdè Nàìjíríà ti kéde gbígbé ẹsẹ̀ lé oògùn olóró cocaine tí iye rẹ̀ dín díẹ̀ ní mílíọ̀nù 28 owó dọ́là $27.7 million, èyí tó jẹ́ bílíọ̀nù 29 $39 billion bí a bá ṣe sí owó náírà. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, orílẹ̀-èdè United Kingdom ni àwọn tó gbé oògùn náà gbé lọ kí ọwọ́ òfin tó bá wọn. Ìwọ̀n rẹ̀ bí wọ́n ṣe ti kéde rẹ̀ jẹ́ 184.5 kg. Inú àpò aláwọ̀ erùpẹ̀ pupa ni wọ́n ṣe àwọn oògùn olóró náà lọ́jọ́ sí. Ìlú Èkó ni àṣírí náà sì ti tú lọ́jọ́ 3 oṣù kẹjọ ọdún yìí. Bí àṣírí ikọ̀ tó ń gbé cocaine náà ṣe ń tú ní ọwọ́ bá àwọn afurasí méjì tí wọ́n pe orúkọ wọn ní Afọlábí Kazeem Michael àti Lawal Mujab Kẹ́hìndé. Àjọ NDLEA ṣàlàyé pé ikọ̀ kan tó máa ń fi oògùn olóró ránṣẹ́ sílẹ̀ òkèèrè láti ọdún pípẹ́ sẹ́yìn tí wọ́n sì máa ń gba Nàìjíríà fi ránṣẹ́ ló wà nídìí ẹ̀. Wọ́n ní àwọn ìlú bíi UK, apá kan Europe àti Asia ni wọ́n máa ń fi oògùn olóró náà ránṣẹ́ sí. Nígbà tí NDLEA ṣe ìwádìí ikọ̀ náà ní ọwọ́ wọn bá afurasí kan, Afọlábí Kazeem Michael, ẹni tí wọ́n ní sọ̀rọ̀sọ̀rọ̀ ní lórí ayélujára àti pé ó ní tó èèyàn ẹgbẹ̀rún lọ́nà 700,000 tí wọ́n ń tẹ̀lé lójú òpó Instagram rẹ̀. Orúkọ tí àjọ NDLEA sọ pé ó ń jẹ́ lójú òpó náà ní KC Luxury, ẹni ọdún 49 49 ni wọ́n pè é. Òun ni wọ́n ló sì jẹ́ aṣíwájú ikọ̀ olóògùn olóró náà. Àjọ NDLEA fi kún pé oníṣòwò ni Afọlábí ń pe ara rẹ̀ lórí ayélujára. Góòlù ló ní òun tà níbẹ̀ tó sì máa ń sọ̀rọ̀ lórí rẹ̀. Àmọ́ àjọ tó ń rí sí oògùn olóró sọ pé KC Luxury ń fi owó góòlù ìpolówó góòlù bo ojú ni. Wọ́n ní cocaine ló ń gbé láti Amẹ́ríkà tí yóò gbé gba Nàìjíríà kó tó taari rẹ̀ sí Europe tàbí Asia. Ọwọ́ bá afurasí náà lọ́jọ́ 13 oṣù kẹjọ ọdún 2026 nílùú Èkó ní pápákọ̀ òfurufú Muritala Mohammed International Airport lásìkò tó ń pète àti kúrò ní Nàìjíríà lọ sí Paris tó sì fẹ́ wọ bàálù ìpele àwọn oníṣòwò business class. Owó tí iye rẹ̀ jẹ́ €7,750, €2,800 àti ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún kan náírà $100,000 ní àjọ NDLEA sọ pé àwọn bá lọ́wọ́ rẹ̀ nígbà tọ́wọ́ bá a lẹ́nu ọ̀nà àbáwọ̀ bàálù. Afurasí kejì tí àjọ NDLEA mú ni Lawal Mujab Kẹ́hìndé, ẹni ọdún 33 33. Kẹ́hìndé ni wọ́n ló jẹ́ òṣìṣẹ́ nílé iṣẹ́ kan tó máa ń fi ẹrù ránṣẹ́. Ilé iṣẹ́ náà ni wọ́n ló ṣe ọ̀nà tí cocaine ọ̀hún fẹ́ gbà. Àjọ NDLEA tún sọ pé Kẹ́hìndé ló di oògùn olóró náà, ó tẹ́wọ́ gba owó rẹ̀ ní kìṣì. Bákan náà ni àjọ yìí sọ pé àwọn afurasí yòókù tí wọ́n jọ ń ṣiṣẹ́ yìí ní UK náà ti bọ́ sọ́wọ́ òfin. Àwọn àjọ tibẹ̀ ni wọ́n ló fi sínkún òfin gbé wọn. Ọ̀gá àgbà àjọ NDLEA Ọ̀gágun Buba Marwa ṣàlàyé pé mímú tí wọ́n mú àwọn èèyàn náà fi àṣeyọrí tó ṣeéṣe hàn nígbà tí àwọn àjọ bíi èyí bá fọwọ́sowọ́pọ̀. Ọ̀gágun Marwa sọ pé àjọ NDLEA kò ní sinmi nípa mímú àwọn tó ń gba ọ̀nà egbòogi olóró di olówó. Lọ́wọ́ báyìí àwọn èèyàn tó ń ti inú gbígbé oògùn olóró àti títà rẹ̀ di ọlọ́rọ̀ nílùú Èkó ti pàdánù òbítíbitì cocaine, heroin àtàwọn míì sí ọwọ́ àjọ NDLEA tó ń gbógun ti oògùn olóró. Níṣe ni NDLEA dáná sun àwọn nǹkan mímu náà tí owó rẹ̀ tó $301 billion.
ọjọ́ ajé Monday ọjọ́ 17 oṣù kẹjọ ọdún 2026 yìí ni wọ́n dáná sun àwọn nǹkan náà nílùú Èkó, ìwọ̀n àwọn oògùn olóró náà àti ibi tí NDLEA ti dáná sun wọ́n. Gẹ́gẹ́ bí NDLEA ṣe pé òǹkà àwọn oògùn olóró tí wọ́n dáná sun náà lójú òpó Twitter wọ́n ní ó ju ìwọ̀n 329,865 lọ. Owó rẹ̀ tí wọ́n sì lò tó $301 301 billion naira. Ìta gbangba ni wọ́n ti dáná sun àwọn oògùn olóró tí wọ́n ti gbẹ́sẹ̀ lé tẹ́lẹ̀ náà. Navy Town lágbègbè Ọ̀jọ́ nípínlẹ̀ Èkó ni wọ́n ti sọná sí. NDLEA ṣàlàyé pé ilé ẹjọ́ ló pàṣẹ pé káwọn yanjú àwọn nǹkan tó ń ṣe ara ní ìjàmbá táwọn ti gbà lọ́wọ́ àwọn tó ń hùwà ọ̀daràn náà. Lára àwọn oògùn olóró tí wọ́n dáná sun náà ni ọ̀kan tí wọ́n fi oríṣìí 6 pò pọ̀, àwọn yòókù ní cocaine, heroin, methamphetamine, ephedrine, ewé kihat, tramadol àti codeine tó wà fún ìtọ́jú ara ríro, àmọ́ táwọn èèyàn ti sọ di oògùn olóró nípa àmujù rẹ̀. Bákan náà ni àwọn oríṣìí igbó mímu ọlọ́kùn òjọ̀kan wà níbẹ̀, àwọn bíi èyí tí wọ́n ń pè ní loud àti skunk. Láàrin ọdún 2025 sí 2026 ni NDLEA gbẹ́sẹ̀ lé àwọn oògùn olóró náà. Àjọ NDLEA ṣàlàyé pé láàrin oṣù kẹrin ọdún 2025 sí oṣù karùn-ún ọdún 2026 ni àwọn gbẹ́sẹ̀ lé àwọn nǹkan wọ̀nyí nílùú Èkó. Àjọ náà sọ pé ó tó ìwọ̀n 246,864,535 nǹkan olóró tí òun dáná sun. Wọ́n fi kún pé àfikún oògùn olóró tí ìwọ̀n rẹ̀ tó 83,001.05 náà wà lára èyí táwọn ẹ̀ka pàtàkì kan lẹ́kọ̀ọ́ gbà, títí kan àwọn èyí tí wọ́n gbà ní pápákọ̀ òfurufú Muritala Muhammed International Airport MMIA àti Tinkan. Alága àjọ NDLEA ajagunfẹ̀yìntì ọ̀gágun Mohammed Buba Marwa ṣàpèjúwe àwọn oògùn olóró rẹpẹtẹ tí wọ́n dáná sun ọ̀hún bíi ọ̀nà kan láti dáàbò bo àwọn ọmọ Nàìjíríà àti ìgbógun ti ìmúkùmù táwọn kan fi ń ṣe okòwò. Gẹ́gẹ́ bí ó ti wí, ibi yòówù kí o sá sí, ẹni yòówù tó ń ṣe onígbọ̀wọ́ fún ọ bó sì tilẹ̀ wù kí ìmọ̀ ìgbàlódé rẹ̀ lè so ọwọ́ òfin yóò tì ọ́. Bákan náà ni ọ̀gá àgbà àjọ aṣọ́bodè ilẹ̀ Nàìjíríà Basil Adéwálé Adéníyì nígbà tó ń sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ àjọ NDLEA yìí, ó sọ pé àwọn bandits, ajínigbé, adigunjalè, agbésùnmọ̀mí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló ń lo àwọn oògùn olóró náà bíi èémí tí wọ́n ń mí sí imú. Ó ní bí wọ́n ṣe dáná sun àwọn egbòogi olóró náà ń tọ́ka sí pé àwọn tó ń ṣòwò oògùn olóró ti jẹ gbèsè owó tó tó bílíọ̀nù náírà, wọ́n sì tún dènà ìwà ọ̀daràn. Tinubu ti darapọ̀ mọ́ ẹ̀ka ìdájọ́ orílẹ̀-èdè Amẹ́ríkà láti béèrè àfikún ọjọ́ 10 láti pèsè àwọn àkọsílẹ̀ nípa ẹ̀sùn tí wọ́n fi kàn pé ó ní ìbáṣepọ̀ pẹ̀lú gbígbé oògùn olóró. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti darapọ̀ mọ́ ìbéèrè ẹ̀ka ìdájọ́ orílẹ̀-èdè Amẹ́ríkà US Department of Justice nípa fífún wọn ní àfikún ọjọ́ 10 láti fèsì wọn sílẹ̀ nínú ẹjọ́ tó ń lọ lórí pípèsè àwọn àkọsílẹ̀ tó ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹ̀sùn pé Tinubu ń lo oògùn olóró. Ẹgbẹ́ agbẹjọ́rò Tinubu ló fi ìwé ìbéèrè náà sílẹ̀ láìpẹ́ yìí. Ilé-iṣẹ́ ìmọ̀ràn àti ìpolongo òṣèlú tó wà ní Amẹ́ríkà Von Batten Montag York LC tí wọ́n ṣiṣẹ́ látọwọ́ igbákejì ààrẹ tẹ́lẹ̀ Atiku Abubakar ni ó fi ìwé náà síta lórí ayélujára. Nínú ìwé tí wọ́n fi sílẹ̀ ní US District Court for the District of Columbia, àwọn agbẹjọ́rò Tinubu darapọ̀ mọ́ ìbéèrè àwọn ẹni tí ẹjọ́ náà kàn láti gba àfikún ọjọ́ 10 kí wọ́n lè ní àkókò sí láti fi èsì sí ìbéèrè fún ìdájọ́ láìsí ìgbẹ́jọ́ gígùn. Ìwé náà sọ pé ó darapọ̀ mọ́ ìbéèrè àwọn ẹ̀ka ìdájọ́ ilẹ̀ Amẹ́ríkà fún àfikún ọjọ́ 10 láti fi èsì sí ìbéèrè fún summary judgment nítorí pé ó fẹ́ kí gbogbo àwọn èsì náà tẹ̀lé àkókò kan náà. Ìwé náà tí Christopher W. Carmichael àti Victor P. Ensign ti Henderson Park LLC fọwọ́ sí fi hàn pé Tinubu fẹ́ kí àkókò tí òun yóò dáhùn bá àkókò tí àwọn olùpẹ̀jọ́ ń retí mu. Gẹ́gẹ́ bí ìwé náà ṣe sọ, ẹni tó bẹ̀rẹ̀ ẹjọ́ náà tako ìbéèrè náà ṣùgbọ́n olùjẹ́jọ́ kò tako. Síbẹ̀ iléeṣẹ́ ìpolongo òṣèlú náà sọ pé adájọ́ ilé-ẹjọ́ àgbà Amẹ́ríkà Barry Howell ti kọ́ tako ìbéèrè fún àfikún ọjọ́ 10 náà lẹ́sẹ̀kẹsẹ̀. Iléeṣẹ́ ìpolongo òṣèlú náà sọ̀rọ̀ nípa ìfọwọ́sowọ́pọ̀ òṣèlú nínú àkọsílẹ̀ tí Von Batten Montag York
fi sí ojú òpó Twitter tí wọ́n sì mọ̀ sí Twitter tẹ́lẹ̀. Iléeṣẹ́ náà fi ẹ̀sùn kan Tinubu pé ó ń lo ìdádúró náà láti gbìyànjú láti lo agbára òṣèlú rẹ̀ ní Washington. Iléeṣẹ́ náà kọ̀wé pé wọ́n ṣẹ̀ṣẹ̀ gba ẹ̀dà ìwé tí ààrẹ Bọ́lá Tinubu fi sílẹ̀ tí wọ́n sọ pé Tinubu ti darapọ̀ mọ́ ìbéèrè at the Justice Department fún àfikún ọjọ́ 10, ṣùgbọ́n adájọ́ ti kọ ìbéèrè náà. Iléeṣẹ́ náà tún fi ẹ̀sùn kan Tinubu pé ó lè fẹ́ lo ìdádúró náà láti pe àwọn ọ̀rẹ́ rẹ̀ ní Washington DC kí wọ́n sì jiyàn pé ìtúsílẹ̀ àwọn àkọsílẹ̀ náà lè ba àjọṣepọ̀ Amẹ́ríkà àti Nàìjíríà jẹ́ kí ó sì dín agbára rẹ̀ kù láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú Amẹ́ríkà lórí ìjà sí ìpànìyàn àti ìpànìyàn àwọn Kìrìsìtẹ́nì ní àríwá Nàìjíríà. Ẹgbẹ́ náà kìlọ̀ lòdì sí ohun tí wọ́n pè ní ìdásí tí kò bófin mu sínú ètò ìdájọ́. Wọ́n sọ pé àwọn gbà pé àwọn òṣìṣẹ́ ìjọba Amẹ́ríkà tó bá gbìyànjú láti dá sí ètò ìdájọ́ tàbí ètò FOIA lórí ọ̀rọ̀ Tinubu láti dènà ìtúsílẹ̀ àwọn àkọsílẹ̀ wọ̀nyí yẹ kí wọ́n mú wá síta kí wọ́n sì yọ wọ́n kúrò nípò. Iléeṣẹ́ náà tún tọ́ka sí ipò ààrẹ Donald Trump lórí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ó sọ pé ìjọba Amẹ́ríkà kì í dáàbò bo àwọn ènìyàn tí DOJ bá fi ẹ̀sùn kàn pé wọ́n jẹ́ apá kan nínú ẹgbẹ́ ọ̀daràn tó ń kó ìròyìn wọ Amẹ́ríkà. Ẹjọ́ náà tí a mọ̀ sí Aaron Greenspan v Executive Office for U.S. Attorney ET Civil Action No. 23/1816 BAH ti wà níwájú ilé ẹjọ́ fún ohun tó lé ní ọdún 3. Àwọn àkọsílẹ̀ tí wọ́n ń béèrè fún ni ó sọ pé ó ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ẹ̀sùn àti ìwádìí tó kan Tinubu àti ẹ̀sùn gbígbé oògùn olóró. Sahara Reporter ti ròyìn tẹ́lẹ̀ nípa $460,000 tí wọ́n gbà láti ohun ìní Tinubu ṣe ní ìbáṣepọ̀ pẹ̀lú ìwádìí ìjọba àpapọ̀ Amẹ́ríkà kan ní àwọn ọdún 1990 tó kan ẹgbẹ́ kan tí ń kó ìròyìn ní Chicago. Ìbáṣepọ̀ náà, gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe sọ, dá lórí àwọn ìwé ilé ẹjọ́ Amẹ́ríkà àti àwọn ẹ̀rí tí àwọn aṣojú Internal Revenue Service IRS àti Federal Bureau of Investigation FBI fi sílẹ̀. Àwọn ìwé náà ṣàlàyé pé àwọn owó tó wà nínú àwọn àkáǹtì báǹkì tí Tinubu ń ṣàkóso ni wọ́n ní ìbáṣepọ̀ pẹ̀lú owó tí wọ́n ń rí látinú oògùn olóró. Ìjọba Amẹ́ríkà dojúkọ ẹgbẹ́ àwọn oníṣòwò oògùn àti àwọn ọ̀daràn olórí rẹ̀ Adégbóyèga Muiz Àkàndé àti Abíọ́dún Àgbélé ń ṣiṣẹ́ láti Chicago. Wọ́n sọ pé ẹgbẹ́ náà ń kó ìròyìn funfun wọ Illinois láàrin ọdún 1988 sí 1991. Aṣojú IRS kan Kevin Moore sọ pé àwọn owó tí wọ́n rí látinú oògùn náà ni wọ́n máa ń fi sí oríṣiríṣi àkáǹtì báǹkì ilẹ̀ Amẹ́ríkà tí Tinubu ṣí tó ń ṣàkóso rẹ̀. Ní oṣù kìíní ọdún 1992, àwọn aláṣẹ Amẹ́ríkà gba àṣẹ ilé ẹjọ́ láti dí àwọn àkáǹtì tó ní ju $1.4 million lọ tí wọ́n sọ pé ó ní ìbáṣepọ̀ pẹ̀lú Tinubu. Ní ọdún 1993, ilé ẹjọ́ àgbà Amẹ́ríkà kan pàṣẹ pé kí $460,000 tó wà nínú àkáǹtì kan tí orúkọ Bọ́lá Tinubu wà lórí rẹ̀ di ohun ìní ìjọba Amẹ́ríkà. Ilé ẹjọ́ náà sọ ní kedere pé owó náà jẹ́ owó tí wọ́n ń rí látinú iṣẹ́ gbígbé oògùn olóró tàbí pé wọ́n lò ó nínú àwọn ìṣòwò tó tako àwọn òfin Amẹ́ríkà láti sọ owó di èyí tó bófin mu. Síbẹ̀, Tinubu tako gbogbo ẹ̀sùn àìṣedéédé náà, ó sì tako gbogbo ìbáṣepọ̀ láàrin òun àti gbígbé oògùn olóró. Ẹgbẹ́ agbẹjọ́rò rẹ̀ ti ṣàlàyé pé ẹjọ́ náà jẹ́ ìjẹ́jọ́ tako owó náà fúnra rẹ̀ kì í ṣe tako Tinubu. Wọ́n tún sọ pé wọn ò mú Tinubu rí, wọn ò fi ẹ̀sùn kàn nílé ẹjọ́, wọn ò fi ẹ̀sùn ọ̀daràn kàn tàbí kí wọ́n dá lẹ́bi fún ẹ̀ṣẹ̀ tó ní í ṣe pẹ̀lú oògùn olóró ní Amẹ́ríkà. Sanwó-Olú sanwó Èkó fún bí ó ṣe fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ LASU tí wọ́n jáde ní ìpele àkọ́kọ́ first class ní $20 mílíọ̀nù $20 mílíọ̀nù fún ẹnì kọ̀ọ̀kan. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ti kéde ẹ̀bùn owó $20 mílíọ̀nù fún ẹnì kọ̀ọ̀kan àwọn ilé ẹ̀kọ́ tí wọ́n jáde ní ipò àkọ́kọ́ jùlọ láwọn ilé ìwé gíga yunifásítì kọ̀ọ̀kan nípínlẹ̀ Èkó fún 2024-2025 àti 2025-2026. Gómìnà ṣe ìkéde náà ní ọjọ́rú Wednesday níbi ayẹyẹ ìpàdé ìkẹ́kọ̀ọ́jáde convocation 18 àti 30 ti ilé ẹ̀kọ́ gíga yunifásítì LASU. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí Jubril Gawat, olùrànlọ́wọ́ pàtàkì fún gómìnà Sanwó-Olú lórí ìròyìn pín lórí ìkànnì Twitter, àwọn tó gba ẹ̀bùn náà gẹ́gẹ́ bí orúkọ tí ó gbé jáde ní Ayílára Ọláwálé, ẹni tó jẹ́ ọmọ
tí ó jáde ní ipò àkọ́kọ́ fún ètò ẹ̀kọ́ ọdún 2024-2025 àti Adébánjọ Olúọlámídé ẹni tó jẹ́ ọmọ tí ó jáde ní ipò àkọ́kọ́ fún ètò ẹ̀kọ́ ọdún 2025-2026. Gawat kọ pé gómìnà ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Àtìjídé Sanwó-Olú kéde ẹ̀bùn owó 20 mílíọ̀nù náírà fún ẹnìkọ̀ọ̀kan ọmọ tí ó jáde ní ipò àkọ́kọ́ first class nínú ètò ẹ̀kọ́ ọdún 2024-2025 àti 2025-2026. Ọláwálé ẹni tó kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ Project Management Technology parí ẹ̀kọ́ rẹ̀ pẹ̀lú CGPA 4.96 àti First Class Honours nígbà tí Olúọlámídé ẹni tó kẹ́kọ̀ọ́ Aerospace Engineering ní CGPA 4.97 jáde pẹ̀lú First Class Honours. Àtẹ̀jáde náà sọ pé àwọn máa fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ méjèèjì náà ní ẹ̀bùn owó 20 mílíọ̀nù náírà fún ẹnìkọ̀ọ̀kan. Nínú fọ́nrán fídíò tí wọ́n pín pẹ̀lú ìkéde náà, Sanwó-Olú sọ pé ẹ̀bùn owó náà jẹ́ àfikún owó tí òun fúnra òun ṣe. Ó ní Ayílára Lawal Ọláwálé àti Adébánjọ Samuel Olúọlámídé ẹnìkọ̀ọ̀kan wọn máa gba 20 mílíọ̀nù náírà. Àtẹ̀jáde náà wáyé ní ọjọ́ díẹ̀ lẹ́yìn tí Olúọlámídé gba ẹ̀bùn owó mílíọ̀nù 10 láti ọwọ́ Sunbet Excellent Partnership Program nítorí pé ó jẹ́ ọmọ tí ó jáde ní ipò àkọ́kọ́ first class ní LASU. Igbákejì olùkọ́ni àgbà ní LASU ọ̀jọ̀gbọ́n Ìbíyẹmí Ọlátúnjí Bello kéde àwọn ọmọ méjèèjì tí wọ́n jáde ní ipò àkọ́kọ́ jùlọ ṣáájú ayẹyẹ ìpàdé ìkẹ́kọ̀ọ́pọ̀ náà. Yunifásítì náà sọ pé ó lé ní 20,000 èèyàn 20,000 ọmọ ilé ẹ̀kọ́ tí yóò parí ẹ̀kọ́ wọn ní àwọn ọdún ẹ̀kọ́ méjèèjì náà. Lára wọn sì ni àwọn ọmọ 494 tí wọ́n jáde pẹ̀lú first class náà wà. Ọláwálé ẹni tó gba BTech Honours nínú Project Management Technology ti ṣàpèjúwe àṣeyọrí rẹ̀ gẹ́gẹ́ bí èso oore ọ̀fẹ́ Ọlọ́run. Ó kọ̀wé lórí Twitter pé òun dúpẹ́ pé òun jáde gẹ́gẹ́ bí ọmọ tí ó jáde ní ipò àkọ́kọ́ jùlọ first class ní ilé ẹ̀kọ́ gíga Lagos State University. Ó ní gbogbo àṣeyọrí náà jẹ́ nípasẹ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run ọba Allah. Ó ní èyí ni fún àwọn àlá tó tóbi òun, ipa rere àti ìgbésí ayé ìtayọ ọjọ́ iwájú. Olúọlámídé náà ṣe ayẹyẹ àṣeyọrí rẹ̀, ó sì kọ̀wé pé CGPA 4.97500 First Class Honours nínú Aerospace Engineering nílé ẹ̀kọ́ Lagos State University. Ó tún fi kún pé gbogbo ògo ni fún Ọlọ́run fún oore ọ̀fẹ́, ọgbọ́n àti agbára rẹ̀ nínú gbogbo ìgbésẹ̀. Ó wá parí ọ̀rọ̀ rẹ̀ pé ohun tí Ọlọ́run kò lè ṣe kò sí. Ó mà ṣe o, Ọ̀jájúní Justice olùdíje dupò aṣojú nílé ìgbìmọ̀ aṣòfin ìjọba ìpínlẹ̀ Ondo lẹ́gbẹ́ òṣèlú AAC jáde láyé. Ẹgbẹ́ òṣèlú African Action Congress AAC ẹ̀ka ìpínlẹ̀ Ondo ti kéde ikú ọ̀kan lára ọmọ ẹgbẹ́ wọn, Comrade Ọ̀jájúní Justice, ẹni tí ó jẹ́ olùdíje lẹ́gbẹ́ náà fún ilé aṣòfin ìpínlẹ̀ Ondo. Ẹgbẹ́ òṣèlú AAC ṣe ìkéde náà nínú ọ̀rọ̀ ìrántí tí wọ́n fi síta lọ́jọ́ 15 oṣù kẹjọ ọdún 2026. Wọ́n ṣàpèjúwe olóògbé Ọ̀jájúní gẹ́gẹ́ bí ajìjàgbara tó ní ìfarajìn sí ìjà ẹ̀tọ́ fún àwọn ènìyàn rẹ̀. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, Ọ̀jájúní jà fitafita fáwọn ènìyàn, gbẹnusọ fún àwọn títí tó fi dojú ikú rẹ̀ ni. Ẹgbẹ́ òṣèlú AAC sọ pé ikú rẹ̀ jẹ́ àdánù ńlá fún ẹgbẹ́ òṣèlú náà àti fún gbogbo àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn fún ìdàgbàsókè àti ìdájọ́ òdodo nípínlẹ̀ Ondo. Ó ní pẹ̀lú ìbànújẹ́ tó jinlẹ̀ àti ọkàn tó wúwo ní ẹgbẹ́ òṣèlú AAC nípínlẹ̀ Ondo ń kéde ìbànújẹ́ comrade wọn olólùfẹ́ Ọ̀jájúní Justice, ẹni tí ó jẹ́ olùdíje ẹgbẹ́ fún ilé aṣòfin ìpínlẹ̀ Ondo títí di ìgbà tí ikú àìròtẹ́lẹ̀ rẹ̀ dé. Ẹgbẹ́ náà sọ pé Ọ̀jájúní jẹ́ olóṣèlú tó nífẹ̀ẹ́ ọmọnìyàn. Ó ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ẹni ire tí ó máa ń dúró ti àwọn tí wọ́n ní lára àti dúró ṣinṣin fún àwọn ìlànà ìyípadà tí ẹgbẹ́ òṣèlú AAC dálé lórí. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ náà sì sọ, ìpinnu rẹ̀ láti díje lábẹ́ àsíá AAC jẹ́ ẹ̀rí pé ó gbàgbọ́ nínú orílẹ̀-èdè Nàìjíríà tuntun. Ìpinnu rẹ̀ ní láti dìde kí ó sì ṣojú àwọn ìfẹ́ àti ìrètí àwọn ènìyàn lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú AAC láti fi ẹ̀rí ìgbàgbọ́ rẹ̀ tó lágbára hàn nínú Nàìjíríà tuntun. Ẹgbẹ́ òṣèlú AAC tún sọ pé Ọ̀jájúní dúró ṣinṣin lẹ́gbẹ́ àwọn tẹ́lẹ̀ ẹgbẹ́ náà láìka àwọn ìṣòro tó wà nínú ìjà
àti iṣẹ́ ìṣèlú ṣe. Wọ́n ní ikú rẹ̀ láàrin àwọn jẹ́ àdánù tó burú jáì tí kìí ṣe fún ẹgbẹ́ àwọn nìkan ṣùgbọ́n fún gbogbo ìgbìmọ̀ àwọn tó ń jà fún ìyípadà rere nínú ètò ìjọba ìpínlẹ̀ Ondo. Ẹgbẹ́ náà láwọn rántí ipa tí Ọ̀jájú ní kó nínú ìpolongo pàápàá jùlọ bí ó ṣe ń bá àwọn ènìyàn lórí ṣiṣẹ́ àti bí ó ṣe kọ̀ láti ta àwọn ìlànà rẹ̀ sílẹ̀ fún àǹfààní ìṣèlú àwọn onímọ̀tara ẹni nìkan. Wọ́n ní àwọn rántí ìsapá rẹ̀ tí ó kó lórí ìpolongo, ìfẹ́ rẹ̀ láti bá àwọn ènìyàn sọ̀rọ̀ àti bí ó ṣe kọ̀ láti fi àwọn ìlànà ẹgbẹ́ òṣèlú AAC sílẹ̀ nítorí àǹfààní ìṣèlú. Ẹgbẹ́ náà ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó máa ń fi àǹfààní gbogbo ènìyàn ṣáájú àǹfààní tirẹ̀ tó sì máa ń gbé ohùn àwọn tí kò ní agbára sókè. Ó jẹ́ àpẹẹrẹ ẹ̀mí ìbáṣepọ̀ àwọn akẹgbẹ́ rẹ̀. Ó máa ń fi àǹfààní gbogbo ènìyàn ṣáájú àǹfààní tirẹ̀. Ó máa ń fetí sí àwọn tí kò ní ohùn. Ó sì máa ń dúró ṣinṣin lòdì sí ìnilára àwọn ènìyàn. Ẹ̀wẹ̀, ẹ̀ka ẹgbẹ́ òṣèlú AAC nípínlẹ̀ Ondo fi ọ̀rọ̀ ìtùnú wọn ránṣẹ́ sí ẹbí Ọ̀jájú ni àwọn ọ̀rẹ́ rẹ̀ àti àwọn ẹlẹgbẹ́ rẹ̀ nínú ìṣèlú. Wọ́n sì pè ní comrade tòótọ́, arákùnrin nínú ìjà àti ìmọ́lẹ̀ ìrètí fún ìran kan tó ń fẹ́ aṣáájú tòótọ́. Ẹgbẹ́ náà tún rọ àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ káàkiri Ondo State àti Nàìjíríà láti má jẹ́ kí ikú rẹ̀ mú kí wọ́n rẹ̀wẹ̀sì nínú ìjà fún àwọn ohun tó gbàgbọ́ nínú rẹ̀. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí nínú ọ̀rọ̀ wọn, wọ́n ní kí wọ́n ó má jẹ́ kí ikú comrade Ọ̀jájú ní justice jẹ́ àsan. Wọ́n ní ọ̀nà tó dára jùlọ láti bọ̀wọ̀ fún ni láti dúró ṣinṣin, tẹríba fún àwọn ìlàkàkà rẹ̀ àti láti gbé àsíá ìyípadà tí ó fi gbogbo ọkàn rẹ̀ fẹ́ ga síwájú. AAC sọ pé orúkọ Ọ̀jájú ni yóò wà títí láé nínú ìtàn ẹgbẹ́ náà. Wọ́n ní ó ja ìjà rere, ó dúró fún àwọn ènìyàn àti nínú ọkàn gbogbo ọmọ AAC tòótọ́ ní ìpínlẹ̀ Ondo. Orúkọ rẹ̀ yóò máa wà láàyè títí láé. Sẹ́nitọ̀ Fádáǹsì tọrọ àforíjì o fún àwọn ọ̀rọ̀ àbùkù tó sọ láàrin Ọwá ilẹ̀ Ìjẹ̀ṣà pé ọmọ ẹgbẹ́ ACORD táwọn bá rí pípa ni. Ó ní àìgbọ́ra-ẹni-yé ló fà á. Sẹ́nitọ̀ Adénígbà Fádáǹsì OFR ti tọrọ àforíjì lórí àwọn ọ̀rọ̀ tó sọ ṣáájú ọjọ́ ìdìbò àti àwọn ìwà míì tí ó hù lásìkò àbẹ̀wò ìpolongo rẹ̀ sí ààfin ọba ilẹ̀ Ìjẹ̀ṣà ọba Ọwá Clement Adésuyì Ajímọ̀kọ kẹta. Fádáǹsì, sẹ́nitọ̀ tó ń ṣojú agbègbè sẹ́nitóríà ìlà oòrùn ìpínlẹ̀ Ọ̀ṣun, nígbà tó ń sọ̀rọ̀ lẹ́yìn tí ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun parí, ó sọ pé ohun tó mú òun lọ sí ààfin náà jùlọ ni láti wá ìdájọ́ òdodo àti láti ṣàfihàn ìbànújẹ́ rẹ̀ lórí pípa àwọn kan lára àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC. Ó sọ pé ó dùn òun gan pé àwọn alátakò rẹ̀ wá gbé ọ̀rọ̀ rẹ̀ gba ibòmíràn bí ẹni pé ó ń pe àwọn ènìyàn sí ìwà ipá. Sẹ́nitọ̀ náà tẹnumọ́ pé òun kò pe ẹnikẹ́ni sí rúdurùdu tàbí ìwà ipá. Ó sì ṣàpèjúwe àríwísí tí wọ́n ń ṣe sí i gẹ́gẹ́ bí ohun tí kò jẹ́ òtítọ́. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, ó ní òun sọ àwọn ọ̀rọ̀ náà ní àkókò tó nira tí òun ní ẹ̀dùn ọkàn àwọn èèyàn ọmọ ẹgbẹ́ òṣèlú rẹ̀ kan tí wọ́n pa. Fádáǹsì wá jáwé origin sí Ọwá ilẹ̀ Ìjẹ̀ṣà ọba Ọwá Clement Adésuyì fún àwọn ọ̀rọ̀ àbùkù tí ó sọ sí ọba àlàyé náà. Bákan náà, dúpẹ́ fún ọ̀nà tó gbà bójútó ọ̀ràn náà. Ó gbóríyìn fún ọba àlàyé náà fún ọgbọ́n tó fi hàn lásìkò tí ọ̀rọ̀ náà jáde àti bí ó ṣe farabalẹ̀ láìka àwọn ẹ̀sùn tí àwọn kan fi kan òun sí pé ó sọ àwọn ọ̀rọ̀ tó tàbùkù rẹ̀ tàbùkù àṣà àti àwọn ọba. Sẹ́nitọ̀ náà sọ pé Ọwá fi àwọn ìwà bíi bàbá gidi hàn sí gbogbo ènìyàn láìka ẹgbẹ́ òṣèlú tí wọ́n wà sí. Ó sọ pé ìdáhùn ọba náà tó kún fún ìfarabalẹ̀ àti ọgbọ́n láti dènà kí ọ̀rọ̀ náà má bàa burú sí i. Fádáǹsì sọ pé àwọn olórí gbọ́dọ̀ kọ́ láti fi àǹfààní àwọn ènìyàn sí iwájú àwọn ìmọ̀lára ti ara rẹ̀ àti ìyàtọ̀ òṣèlú. Ó tún fi kún pé àlàáfíà ìpínlẹ̀ Ọ̀ṣun àti ilẹ̀ Ìjẹ̀ṣà ṣe pàtàkì ju ìṣẹ́gun òṣèlú, ìjákulẹ̀ tàbí àìgbọ́ra-ẹni-yé kankan lọ. Torí pé àlàáfíà ìpínlẹ̀ Ọ̀ṣun àti ilẹ̀ Ìjẹ̀ṣà ṣe pàtàkì ju àríyànjiyàn òṣèlú, ìṣẹ́gun tàbí ìjákulẹ̀ òṣèlú lọ. Fádáǹsì lòun fi tọkàntọkàn tọrọ àforíjì fún wàhálà awuyewuye tó wáyé nítorí àìgbọ́ra-ẹni-yé lórí ọ̀rọ̀ tí òun sọ. Bákan náà ló tún pe àwọn alátìlẹyìn rẹ̀ àti àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun pé kí wọ́n gba àlàáfíà láàyè kí wọ́n sì ṣiṣẹ́ sí ìmúpadàbọ̀sípò àlàáfíà lẹ́yìn ìdìbò náà. Fádáǹsì rọ àwọn ènìyàn láti bọ̀wọ̀ fún ipa tí àwọn ilé àṣà àti àwọn ọba ń kó nínú ìgbéga àlàáfíà àti ìṣọ̀kan
nílùú. Síbẹ̀ ó tẹnumọ́ pé ìpè fún ìdájọ́ òdodo lórí ikú àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC tí òun sọ kò yí padà. Sẹ́nẹ́tọ̀ náà pe ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àti àwọn iléeṣẹ́ aláàbò pé kí wọ́n ṣe ìwádìí tó péye sí àwọn ìpànìyàn náà, kí wọ́n sì rí i dájú pé ìdájọ́ òdodo nípasẹ̀ àwọn ọ̀nà tó bófin mu àti tó ní àlàáfíà wáyé. Ó rọ gbogbo àwọn ẹgbẹ́ pé kí wọ́n gbé ìyàtọ̀ òṣèlú sílẹ̀, kí wọ́n sì ṣiṣẹ́ pọ̀ fún àlàáfíà àti ìṣọ̀kan ní ìpínlẹ̀ náà. Fadance sọ pé òun máa tẹ̀síwájú láti wá ìdájọ́ òdodo fún àwọn tí wọ́n pàdánù ẹ̀mí wọn. Fadance sọ àwọn ọ̀rọ̀ yìí lásìkò tó ń gba àwọn alátìlẹyìn àti àwọn aráàlú níyànjú pé kí wọ́n yẹra fún àwọn ohun tí ó lè dá wàhálà sílẹ̀ lákòókò ìdìbò àti lẹ́yìn ìdìbò. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yìí. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Yóò sì dára fún yín.